Ǹjẹ́ a lè sọ pé bẹ́ẹ̀ ló rí? Èrò àwọn kan nípa ìjàmbá ọkọ̀ òfurufú tó ṣẹlẹ̀ tó mú ẹ̀mí àwọn èèyàn tí iye wọn jẹ́ òjìlénígbálékan lọ nínú ìrìn-àjò láti orílẹ̀-èdè India lọ sí orílẹ̀-èdè United Kingdom. Yorùbá gbà pé àwọn àgbà àti alágbára á máa ṣàmúlò àwọn ẹyẹ láti fi pitú ọwọ́ wọn. Àbájọ tí wọ́n ṣe máa ń sọ pé tí igúnnugún bá balẹ̀ ta gìẹ̀gìẹ̀, ìran àkàlà ṣe bàgẹ̀bàgẹ̀ balẹ̀, àwọ̀ àṣà alátagbà, ohun tó jọ ohun la fi ń wé ohun. Èrò àwọn èèyàn kan ni wípé ẹyẹ tó balẹ̀ sórí ọkọ̀ òfurufú tó ṣèèṣì jábọ́ tó dá ọ̀pọ̀ ẹ̀mí èèyàn légbodò yìí jẹ́ àpẹẹrẹ tó láàmìlaka. Wọ́n ní ẹyẹ yìí jẹ́ àrokò pé ohun ibi kan fẹ́ ṣẹlẹ̀. Ibi tí irú ẹyẹ yìí bá ti farahàn, ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé ohun burúkú fẹ́ jálu ohun burúkú á máa ré lu ohun burúkú, pé àwọn ohun ọ̀fọ̀ ńlá fẹ́ ṣẹlẹ̀ ni, gẹ́gẹ́ bó ṣe wáyé nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú Air India tó wáyé yìí. Pàápàá àwọn èèyàn tí wọ́n jẹ́ aláwọ̀ dúdú àti àwọn tó ń gbé nílẹ̀ adúláwọ̀ gbàgbọ́ pé bí àwọn ohun àjálù ńlá báwọ̀nyí bá wáyé, ó ṣeéṣe kó jẹ́ wípé ọwọ́ àwọn apanimáragun olókìkí òru, àwọn alágbára tó ń gbẹ ẹ̀jẹ̀ ń gbẹ ló wà nídìí ọ̀rọ̀ náà. Pàápàá bí àmì bá wà, tí àmì farahàn ṣáájú ìṣẹ̀lẹ̀ yìí, léyìí tó bani lẹ́rù bí irú èyí tó wáyé sí ọkọ̀ òfurufú Air India yìí kó tó di wípé ó gbéra, tí wọ́n fi rí ẹyẹ kan táwọn kan ń pè ní Black Crow, táwọn kan tún sọ wípé òun tún kọ́, ó jóun ni kò jóun ni, tó ń jò wèrèwèrè káàkiri ara ọkọ̀ òfurufú náà bí ìgbà tí èèyàn bá lóhun tó fẹ́ sọ, àmọ́ tó jẹ́ oyè alánú fọ̀hùn ní ti pẹ́pẹ́yẹ. Lára èrò àwọn èèyàn ni wípé ẹyẹ tó bà lé ọkọ̀ òfurufú náà ń fẹ́ kìlọ̀ ní o, ló ṣe ń lanu tí kò lè pàdé. Èrò àwọn mìíràn ni pé ẹyẹ náà ti rí ohun tí ẹnikẹ́ni kò lè rí, pé ikú ń bọ̀, ikú ń rà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, aburú ń bọ̀, ló ṣe lanu tí kò lè pàdé, ó fẹ́ jíṣẹ́ ni. Bẹ́ẹ̀ làwọn ẹlòmíràn sọ pé àpẹẹrẹ ibi ni ẹyẹ yìí jẹ́, tó sì máa ń sábà wà láwọn ìtẹ́kùú. Bẹ́ẹ̀ làwọn mìíràn sọ pé kì í ṣe ẹyẹ yìí ni wọ́n rò pé ó ń túfọ̀ ibi o. Oríṣiríṣi awuye lórí ọ̀rọ̀ ẹyẹ yìí ló ti wáyé, wípé àwọn kan sọ pé ìránṣẹ́ ńlá gbà ni ẹyẹ yìí jẹ́, bẹ́ẹ̀ ìránṣẹ́ ikú ni. Ibi tó bá ti farahàn, ó fẹ́ jíṣẹ́ wípé ohun àjálù kan fẹ́ wáyé ni. Àwọn tó yé báyé nìkan ni wọ́n mọ̀. Ẹni tó bá kọtí ikú tàbí kò rí tàbí fojú pa ẹyẹ yìí rẹ́, èrò wọn ló joyè ajagun bógun lọ. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ṣé gbogbo ìṣẹ̀lẹ̀ ibi tó bá ti ń wáyé tó ń dẹ̀mí àwọn èèyàn légbodò ní gbogbo ìgbà, ṣe iṣẹ́ ayé náà ni? Tàbí ó ní ọwọ́ àwọn àgbà nínú? Tàbí kẹ̀ àwọn abìyẹ́ bàgẹ̀bàgẹ̀ ló wà nídìí ẹ̀? Àwọn kan rò wípé kì í ṣe gbogbo ẹ̀ náà níṣẹ́ ayé tá a bá fojú inú wò ó. Èrò àwọn mìíràn ni pé lọ́pọ̀ ìgbà tírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí bá wáyé, èèyàn nílò láti ṣe ìwádìí tó gúnmọ́ dáadáa láti mọ irú ipò tírúfẹ́ ọkọ̀ òfurufú náà wà kó tó gbéra, àti irú ẹni tó wa ọkọ̀ òfurufú náà. Kí ni ohun tó ń là kọjá? Ṣẹ́ni tó ní àárẹ̀ ọkàn, àkọlé kan, tàbí ó ní ìpèníjà lẹ́ka ètò ìlera ẹ̀ ni? Oríṣiríṣi àwọn nǹkan ló máa ń ṣokùnfà kí ọkọ̀ òfurufú ṣàdédé ní ìjàmbá. Àwọn kan rò wípé bóyá ó ṣeéṣe kó jẹ́ àṣìṣe lẹ́ka ìmọ̀ ẹ̀rọ tàbí àléébù kan tó déédé ṣẹ́yọ lára ọkọ̀ òfurufú náà ló fa ìjàmbá tó wáyé. Oníkálukú ló ń banújẹ́ tó sì ń ro èrò. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí kan ní àwọn ẹ̀yà tó jẹ́ ti India, inú ọ̀fọ̀ ńlá ló wà o látàrí bí wọ́n ṣe pàdánù èèyàn wọn. Nílẹ̀ Gẹ̀ẹ́sì náà bẹ́ẹ̀ náà lórí, àwọn olólùfẹ́ wọn, mọ̀lẹ́bí àti ìbátan
táwọn náà wá tí wọ́n ń padà lọ sí orílẹ̀-èdè wọn. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n pàdánù ẹ̀mí wọn sínú ìjàmbá ọkọ̀ yìí, ṣùgbọ́n ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ òfurufú Air India tó gbiná yìí ní ìṣẹ́jú péréte sí àkókò tó gbéra, léyìí tó fi ẹ̀mí àwọn arìnrìn-àjò tó lé ní 200 ṣòfò dànù. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé iye àwọn èèyàn tó gbẹ̀mí mì látara ìjàmbá yìí kò pin sórí èèyàn 200 o. Àwọn mìíràn náà tún pàdé ikú òjijì wọn tó mú kí àpapọ̀ àwọn èèyàn tó gbẹ̀mí mì, gẹ́gẹ́ bí àwọn oníròyìn ṣe kọ sílẹ̀ àti àwọn olùṣèwádìí, jẹ́ 315. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọkọ̀ òfurufú Air India Boeing 787-8 Dreamliner yìí ni wọ́n gbé fún iléeṣẹ́ ọkọ̀ òfurufú India Air lọ́dún 2014 tó sì kọ́kọ́ gbéra fò lójú òfurufú fún ìgbà àkọ́kọ́ lọ́dún 2013, kó tó di wípé lẹ́yìn ọdún kan tó ti kọ́kọ́ ṣiṣẹ́ gbéra fò tí wọ́n rí i pé ó ṣiṣẹ́ ni wọ́n fà á lé iléeṣẹ́ ọkọ̀ òfurufú India Air lọ́wọ́. Léyìí tó túmọ̀ sí wípé ọkọ̀ òfurufú yìí ti ń ṣiṣẹ́ fún ilé-iṣẹ́ yìí láti ọdún 10 ó lé sẹ́yìn. Ṣùgbọ́n tí ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí ni ìgbà àkọ́kọ́ tí ọkọ̀ òfurufú Boeing Dreamliner yóò ní ìjàmbá, bó tilẹ̀ jẹ́ wípé àwọn olùṣèwádìí ṣì wà lẹ́nu iṣẹ́ ìwádìí láti mọ ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó, torí pé wọ́n ní olè kì í jàgbà kó má ṣe lójú fìrí. Ọkọ̀ òfurufú yìí ni ó gbiná kété lẹ́yìn ìṣẹ́jú péréte tó gbéra tó ń lọ sí orílẹ̀-èdè United Kingdom, tó sì balẹ̀ sí orí ilé kan tí kò jìnnà sí pápákọ̀ òfurufú náà níbi tó ti gbéra rárá. Ìwádìí fi hàn pé ibi tó bà lé yìí jẹ́ ilé ẹ̀kọ́ fásitì ìkẹ́kọ̀ọ́ṣègùn òyìnbó tó gbẹ̀mí àwọn èèyàn náà níbẹ̀. Àwọn èèyàn tó wà nínú ilé wọn jẹ́jẹ́ tí wọn ò lérò wípé àwọn máa kàgbákò ikú òjijì, tí wọ́n ń ṣayé wọn lọ gẹ́gẹ́ bí aṣẹ̀dá ti fún wọn láàyè láti láǹfààní jẹ́ ọ̀kan nínú àwọn alààyè láti wà ní ayé lọ́jọ́ náà, láì mọ̀ wípé àkókò péréte ló kù fún wọn láti lò lókè èèpẹ̀. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tó lé ní 70 ni wọ́n kàgbákò ikú òjijì lákòókò tí ọkọ̀ òfurufú náà bà lé ibi tí àwọn tí wọ́n jẹ́ oníṣègùn òyìnbó lágbà àtọmọdé náà kóríjọpọ̀ sí. Èèyàn 75 ló jáláìsí nílé ẹ̀kọ́ fásitì ìkẹ́kọ̀ọ́ṣègùn òyìnbó náà, nígbà tí àwọn 55 mìíràn wà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú nílé ìwòsàn. Ìbànújẹ́ ńlá gbà ní ìròyìn yìí, tí ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ tí ì lè sọ pàtó irú ipò tó wà. Ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ wù kó rí, wọ́n ní tó bá kù díẹ̀ kọ́mọ olóore jì sí kòtò, mọ̀nàmọ́ná á tàn. Èyí gan ló lọ níbàámu pẹ̀lú ọkùnrin kan láti ilẹ̀ Gẹ̀ẹ́sì tó jẹ́ pé òun nìkan ni orí kó yọ nínú ìjàmbá bàálù ọkọ̀ òfurufú tó ṣekú pa èèyàn tó lé ní 200 náà lórílẹ̀-èdè India lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 2025. Ọkùnrin náà, Vishwas Kumar Ramesh, jókòó sí ààyè 11A tó ń lọ sí ìlú London nígbà tí ìjàmbá náà wáyé ní kété tí wọ́n kúrò ní Ahmedabad níwọ̀ oòrùn India. Air India ní àwọn èrò ọkọ̀ yòókù tó fi mọ́ àwọn òṣìṣẹ́ tó wà nínú bàálù náà jáde láyé. Ìwádìí fi hàn wípé ọmọ orílẹ̀-èdè India tí wọ́n tó 169 ni wọ́n pàdánù ẹ̀mí wọn, nígbà tí àwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì 52 pàdánù ẹ̀mí wọn. Òkú èèyàn tó lé ní 200 ni wọ́n ti rí báyìí. Ṣùgbọ́n ẹni tí orí kó yọ náà, ìyẹn ìbátan arákùnrin tó rí kó yọ náà, tórúkọ rẹ̀ ń jẹ́ Nayan Kumar Ramesh, sọ wípé ó dùn mọ́ òun nínú pé òun rí èèyàn òun padà tó sì wà lálàáfíà, ṣùgbọ́n lápá kan ó tún ba òun lọ́kàn jẹ́ nítorí àbúrò rẹ̀ kejì, Ajay, náà wà nínú bàálù tóun bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn.
Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú rẹ̀, Ọ̀gbẹ́ni Ramesh sọ pé bí bàálù náà ṣe gbéra ni àwọn iná tó wà nínú rẹ̀ ti ń ṣẹ́jú pàkòpàkò. Ó ní kò tó ìṣẹ́jú kan lẹ́yìn náà tó fi dàbí pé bàálù náà dúró pa sí ojú òfurufú. Ó ní àmọ́ kò ju ìṣẹ́jú àáyá mẹ́wàá tí bàálù náà fi jábọ́ sí ara ilé kan nílẹ̀ tó sì gbiná. Bàálù ọkọ̀ òfurufú Boeing 787-8 Dreamliner ọ̀hún jábọ́ lé ilé ìgbé kan táwọn dókítà ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ń wà tí wọ́n sì ń gbé. Arákùnrin náà ṣàlàyé pé bí ilẹ̀kùn ṣe fọ́, òun rí àlàfo díẹ̀ tí òun sì gbìyànjú láti jáde kúrò nínú ọkọ̀ òfurufú náà. Ó ní kò sí bí ẹnikẹ́ni ṣe lè ráàyè jáde láti ẹ̀gbẹ́ kejì nítorí pé ara ògiri ilé ni, ibẹ̀ sì ni bàálù náà lọ já lulẹ̀ sí. Ó ní kókó nǹkan tó fa ìjàmbá ọkọ̀ òfurufú náà kò tíì hàn sí ẹnikẹ́ni o. Àwọn ilé-iṣẹ́ ìròyìn kan sọ pé àwọn aláṣẹ ní àwọn ti rí black box inú bàálù náà, èyí tí yóò lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún àwọn olùwádìí. Fídíò kan tó wà lórí ayélujára ṣàfihàn bí Ọ̀gbẹ́ni Ramesh ṣe ń rìn lọ síbi tí ọkọ̀ ìtọ́jú pàjáwìrì wà tí èéfín sì ń rú ní ẹ̀yìn rẹ̀. Ó sọ fún ilé-iṣẹ́ ìròyìn India pé òun kò gbàgbọ́ pé òun jáde nínú ìjàmbá náà láàyè. Ó ní òun rí bí èèyàn ṣe kú níṣojú òun, àwọn ọmọge tó ń ṣiṣẹ́ nínú bàálù àti àwọn èèyàn méjì kan nítòsí òun. Ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu nígbà tóun gbọ́ ohun tó ṣẹlẹ̀, ó bá òun lójijì. Òun ò lè sọ ohunkóhun. Arákùnrin ọ̀hún kò lè ṣàlàyé bí orí ṣe kó o yọ tàbí bó ṣe kúrò nínú bàálù náà gan ní pàtó. Ṣùgbọ́n nígbà tó ṣe díẹ̀, arákùnrin náà bẹ̀rẹ̀ sí pariwo pé kí wọ́n bá òun wá Ajay tó jẹ́ ọmọ ìyá rẹ̀. Ó ní ohun tó jẹ òun lógún lásìkò náà nìyẹn. Mọ̀lẹ́bí ẹ̀ kan, Jay, tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé arákùnrin náà farapa nínú ojú rẹ̀, ẹ̀jẹ̀ bo gbogbo aṣọ rẹ̀, ṣùgbọ́n àlàáfíà ló wà, ó kàn bá a lójijì ni. Àmọ́ fọ́nrán kan tó lu síta ṣàfihàn bí Ramesh ṣe ń fi ẹsẹ̀ ara rẹ̀ lọ síbi tí yóò ti gba ìtọ́jú. Nígbà tó yá ni wọ́n rí i nílé ìwòsàn lórí ibùsùn nígbà tí alákòóso fọ́rọ̀ abẹ́lé nílùú India, Amit Shah, ṣàbẹ̀wò sí Ramesh. Ẹni tó jẹ́ olùtọ́jú tó ń tọ́jú ẹ̀, ìyẹn oníṣègùn òyìnbó Gurmeet, òun náà ló ń tọ́jú Ramesh. Ó sọ pé òjijì ni nǹkan yìí dé bá pẹ̀lú ọ̀pọ̀ ìfarapa ṣùgbọ́n ara rẹ̀ ti ń balẹ̀. Ọkùnrin tó rí kó yọ ọ̀hún náà ló jẹ́ oníṣòwò tí wọ́n bí sí orílẹ̀-èdè India ṣùgbọ́n tó ń gbé ní orílẹ̀-èdè United Kingdom láti ọdún 2003. Ó ní ìyàwó àti ọmọ ọdún 4. Ohun tó tún bani lọ́kàn jẹ́ ní àwọn tọkọtaya kan tí ọkọ tó wá jíjẹ mímu lọ sílẹ̀ òkèèrè, ìyẹn lórílẹ̀-èdè United Kingdom, tó ti wà níbẹ̀ láti bí ọdún 6. Onímọ̀ ẹ̀rọ nípa àwọn ètò lórí ayélujára ni, tí ìyàwó jẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n sì ní ọmọ 3. Àkókò yìí gan lárákùnrin ọ̀hún ṣe pinnu wípé kóun fáwọn mọ̀lẹ́bí òun láyé tó dára láti lè jẹ́ kí wọ́n jẹ mùdùnmúdùn ayé. Ló fi wá kó wọn pé kí gbogbo àwọn kúkú jọ gbéra káwọn lọ tẹ̀dó sí orílẹ̀-èdè United Kingdom. Àti ọkọ àti ìyàwó àti àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà ní ìjàmbá ọ̀hún mà mẹ́mìí wọn lọ. Ó ṣeni láàánú púpọ̀ púpọ̀. Kò lóǹkà àwọn èèyàn míì náà ńkọ́ tí a ò lè máa dárúkọ tí ìjàmbá ọkọ̀ yìí tó sọ di èrò ọ̀run lójijì. Onírúurú ìkẹ́dùn àti àwọn ìgbésẹ̀ ló ti ń wáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ìjọba orílẹ̀-èdè India wọn ò fìgbà kan kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, tí wọ́n sì ń ṣe ètò ààbò àti lílọ bíbọ̀ tó péye láti lè rí wípé àwọn èèyàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ ni wọ́n kó àwọn ẹ̀yà ara wọn tó kù kúrò tí wọ́n sì filẹ̀ ṣe wọ́n lóore. Ẹ̀kọ́ ńlá
ní ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ wípé ilé ayé ilé asán. Bí a bá ń rò ó wípé alógun alọ́gbọ̀n lónìí, ká máa rò ó pé níṣẹ́jú àáyá ohunkóhun ló lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀mí lè gbà á. Bí ẹran tó wà lórísun lẹ̀mí àwọn èèyàn rí, ìgbàkigbà lẹ̀lẹ́ran lè tú. Kọ́lọ́hun kó ṣàánú wa, kó rọ àwọn mọ̀lẹ́bí tí ìjàmbá yìí kàn lọ́kàn, kó sì dá orílẹ̀-èdè méjèèjì tó kàn kó dá wọn sí, kó má kù lẹ́yìn làdúrà tí gbogbo èèyàn ń gbà. Ẹ̀yin náà láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run ṣo ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun, daddy and mommy ẹ ṣeun, ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe láyé, igi kan ò lè dágbó ṣe rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Yorùbá. Ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K subscriber wá débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wa débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín
kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.